ìjọba nàìjíríà fún Kwam lóyè tuntun. ẹni tó bá gbọ́ nígbà tí mínísítà ètò ìgbòkègbodò ìrìnnà òfurufú Festus Keyamo ń tu bí ejò tó gbóná tó ń yọ orúkú lálá lórí ọ̀rọ̀ bí olórin fújì ilẹ̀ wa ní Wàsíù Àyìndé Marshal ṣe dúró níwájú ẹrọpílẹ́ẹ̀nì tó ní kò gbọ́dọ̀ lọ tó ń yọ̀rọ̀ pé ìgbà ọ̀tun ti dé sí nàìjíríà ni o, pé àwọn mínísítà kan ti wà báyìí tí wọn yóò lè ṣe iṣẹ́ ìlú bó ṣe yẹ kó rí. Àwọn mínísítà tí kò ní ṣe ojúsàájú tí wọn kò sì ní kọ̀ láti fìyà jẹ ẹni yòówù tó bá ṣe ohun tí ò dáa. Nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní ọjọ́ 5 oṣù yìí, ọjọ́ ìṣẹ́gun ni o, ìyẹn Tuesday, Keyamo jáde ó ní ohun tí Wàsíù Àyìndé ṣe yẹn kò sí orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe irú ẹ̀. Ó lọ́kùnrin náà ti ṣẹ̀ sófin, òun ò sì ní gbà kí olórin fújì kan wá ba ohun tí òun ti ń ṣe láti ọjọ́ ìwá jẹ́. Ó lóhun tí òun ṣe ni láti fi pápákọ̀ òfurufú nàìjíríà síwájú gbogbo àgbáyé gẹ́gẹ́ bí iléeṣẹ́ ńlá kan ní nàìjíríà tí wọ́n ti ń ṣe ohun gbogbo bó ti yẹ kí wọ́n ṣe é, tí ohun gbogbo sì ń lọ bó ti yẹ kó lọ. Ó ní ìwà tí Wàsíù Àyìndé hù lòdì sí òfin nàìjíríà, bẹ́ẹ̀ ló lòdì sófin iṣẹ́ àwọn. Keyamo ní béèyàn bá pe ìwà náà ní ìwà àwọn tẹ́rọ́rìsì, ìyẹn àwọn afẹ̀míṣòfò, tọ̀hún kò jẹ́ ayọ̀ pa rárá, nítorí ẹ̀ làwọn ṣe gbọ́dọ̀ mú kí àwọn sì bá a ṣẹjọ́. Gbogbo àwọn èèyàn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Keyamo ni wọ́n ń pàtẹ́wọ́ fún, tí wọ́n ń sọ pé ó dé, ọkùnrin náà ó dé, ẹkùn abìjàwàrà, kò ní gba ìgbàkúgbà fẹ́nìkan. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà nínú wọn dùn gan sí ohun tí Keyamo sọ. Àmọ́ nígbà tí wọ́n padà wá gbọ́ ohun tí mínísítà yìí kan náà sọ ní ọjọ́ ìṣẹ́gun, ọ̀sẹ̀ kan péré lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí, níṣe ni wọ́n dọwọ́ bojú. Àwọn míì fọwọ́ gbárímú ni, àwọn míì sì já mi lójú pàápàá. Keyamo yí padà bìrí ni. Ó ní kò sí ẹ̀ṣẹ̀ kan tí Wàsíù Àyìndé ṣẹ̀ mọ́ nítorí ó ti tọrọ àforíjì, kí ohun gbogbo sì lè dáa. Àwọn náà kò ní bá a ṣẹjọ́. Kódà àwọn ti fi ṣe àmbásádọ̀ aṣojú àwọn. Àmbásádọ̀ iléeṣẹ́ ọkọ̀ òfurufú tìjọba nàìjíríà l'Àyìndé báyìí o. Àfàìmọ̀ kó má fi kinní náà ṣe àwo orin, ipò náà yóò sì tún kún àwọn oríkì tó ti ní tẹ́lẹ̀. Keyamo níjọba nàìjíríà kò ní bá ọkùnrin olórin yìí ṣẹjọ́ mọ́, pé àwọn ò ní ṣe ẹjọ́ kankan pẹ̀lú ẹ̀ rárá. Oṣù 6 tí àwọn sì fún pé kò fi ní wọ bàálù níbikíbi ní nàìjíríà, àwọn ti dín kù sí oṣù kan péré. Èyí ni pé nígbà tí Wàsíù Àyìndé yọ lórí ayélujára tó ń sọ pé òun léré ní London nínú oṣù 9, ó mọ ohun tó ń sọ o. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ń béèrè pé níbo ló fẹ́ gbà dé London nígbà tó kọ́kọ́ sọ̀rọ̀ náà jáde. Àwọn tí wọ́n ń ṣèjọba nàìjíríà, ọgbọ́n ńlá ló yí wọn nínú po. Kí ọ̀rọ̀ má bàa dariwo jù bẹ́ẹ̀ lọ, ọmọ ọlọ́mọ tí wọ́n mú nítorí pé òun náà jà nínú ẹrọpílẹ́ẹ̀nì, ìyẹn Comfort Emerson, tó jẹ́ bí wọ́n ti mú un yìí ni wọ́n ti ṣá a mọ́ àtìmọ́lé tí wọ́n sì taari ẹ̀ sílé ẹjọ́ àti sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri. Àwọn Keyamo láwọn kò bá òun náà ṣẹjọ́ mọ́, kí wọ́n fi í sílẹ̀ kó máa lọ. Bákan náà ni Olúwarántí Ògòyè, àwa bàálù tí Wàsíù Àyìndé dá nǹkan sí lára, ẹni tí wọ́n ní kò lè wa bàálù fúngbà kan ná. Keyamo ní àwọn ti fi òun náà sílẹ̀, oṣù kan péré ni kò fi ní ṣiṣẹ́, lẹ́yìn oṣù kan kó máa wa bàálù lọ ni. Bẹ́ẹ̀ ni Keyamo parí gbogbo ẹjọ́ náà, ẹjọ́ tí àwọn ọmọ nàìjíríà ti rò pé iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú yìí yóò lò láti tún orúkọ nàìjíríà ṣe. Agbára tí Keyamo lò tó fi lè ṣe gbogbo irú èyí tó ṣe yìí kò yé èèyàn o, torí kì í ṣe adájọ́, bẹ́ẹ̀ ni kì í ṣe ọlọ́pàá. Nígbà tí ọ̀rọ̀ yìí sì ṣẹlẹ̀, ọ̀gá ọlọ́pàá pátá Káyọ̀dé Ẹgbẹ́tókun pàṣẹ pé kí ìwádìí bẹ̀rẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ ọ̀hún ni, kí wọ́n lè mọ irú ẹjọ́ tí wọ́n yóò pe Àyìndé olórin. Àmọ́ Keyamo ti da gbogbo eléyìí nù lọ́wọ́ kan ni. Kí ló dé tí mínísítà yìí yóò ṣe báyìí pẹ̀lú gbogbo ìlérí ẹ̀? Àṣé ìlérí akọláǹgbá tó ń lé sógiri ni àsan bá ń sá, ohun táwọn èèyàn ń sọ nìyẹn. Àwọn kan ní wọ́n á fi hàn Keyamo pé eégún ju eégún, òòṣà ju òòṣà, pé a ju ara wa lọ kì í ṣe ọ̀rọ̀ ìjàkadì rárá. Wọ́n ní Wàsíù Àyìndé fi hàn Keyamo pé òun lágbára jù ú lọ ni, àti pé tó bá jẹ́ pé ó fẹ́ fi ìyà jẹ ọmọbìnrin kan fọ́
tóun náà bá wọn jà nínú ẹropléènì kó tètè fìyà jẹ o, àmọ́ kì í ṣe bíi tòun. Bẹ́ẹ̀ ní tòdodo gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n mọ̀ pé nítorí Wàsíù Àyìndé ni Kèyámù ṣe sáré jáde tó ní ìjọba ti foríjì Kọ́ńfọ́ pẹ̀lú gbogbo ohun tó ṣe, àti Olúwarántí tí kò lẹ́sẹ̀ kankan tó ṣe fún Wàsíù ju pé ó fẹ́ fi bàálù ẹ̀ gbé lọ. Àwọn kan ní Kèyámù kọjá yìí ẹ̀ ni o, pé alubẹ̀ǹbẹ́ kì í dárin, bó ti wù kí imú alágbàdo gùn tó, ẹni tó gbé oko fún un lọ̀gá ẹ̀. Àwọn yìí ní ohun tó fi hàn pé Kèyámù kò gbaṣẹ́ lọ́wọ́ olórí ìjọba Nàìjíríà Aṣíwájú Bọ́lá Tinubu tó fi ń fọ́ koko tó sì fi ṣe ohun tó ṣe nìyẹn. Àwọn tí wọ́n mọ̀ nípa òṣèlú Nàìjíríà sọ pé nígbà tí irú ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀, ohun méjì ni àwọn aláṣẹ máa ń wò kí wọ́n tó ṣèdájọ́ tàbí bẹ́ẹ̀ lu ọ̀rọ̀ náà lójijì. Wọ́n ní wọn yóò kọ́kọ́ wo irú ẹgbẹ́ òṣèlú tí ẹni tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ sí bá ń ṣe. Tó bá jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ni, tọ̀hún ru igi oyin nìyẹn o. Àmọ́ tó bá jẹ́ ẹgbẹ́ tó ń ṣèjọba ló ń ṣe, ọ̀rọ̀ rẹ̀ yóò ṣẹ́ pẹ́rẹ́. Wọn yóò kàn tún wá wo bí ẹni náà bá ṣe súnmọ́ ààrẹ tàbí olórí ìjọba tó ni. Bó bá wá jẹ́ pé ẹni tó súnmọ́ olórí ìjọba ló hùwà burúkú tí kò bá òfin mu yìí, ní Nàìjíríà níbí ni o, ẹni tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ náà àfi kó rọra. Bí kò bá jẹ́ bẹ́ẹ̀, orí rẹ̀ ni wọn yóò fi fọ́ àgbọn ọ̀rọ̀ ọ̀hún. Ẹni tí wọ́n bá sì forí ẹ̀ fágbọn kò ní dúró jẹ níbẹ̀ o. Àwọn yìí ní Kèyámù kò béèrè ojú lọ́wọ́ olójú kó tó gbá a ni. Ó ti sọ gbogbo àwọn ohun tó sọ yìí kó tó mọ̀ pé orí ọ̀ká lòun fi ń họ mú. Wàsíù lakọrin APC. Ó tiẹ̀ tún jọ pé òun nìkan ni Tinubu fẹ́ràn tí ìkéde òṣèlú bá ń lọ lọ́wọ́. Àmọ́ Kèyámù náà ti gbọ́n o. Nígbàrà tó ti rí i pé òun ti ṣe àwọn ayé, ó yà akọjú sógiri, ó dájú gbáú, ó ní kí wọ́n má fi orí òun fọ́ àgbọn o. Òun tó sì fà á tí gbogbo ẹnu fi fákàrè tó ń fi ẹ̀gbẹ́ ẹnu méjèèjì sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ohun tó ń dùn àwọn èèyàn jù nínú ọ̀rọ̀ yìí ni pé Wàsíù Àyìndé ṣe ohun tí kò dáa. Èyí ilé ẹjọ́ wọn ò mú un lọ, èyí ọlọ́pàá kò mú un. Àsìkò náà ni ọmọbìnrin míín sì ṣe ohun tó jọ ọ́, àmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọlọ́pàá mú òun tí wọ́n sì tì í mọ́lé. Níbẹ̀ ló gbà délé ẹjọ́ lọ́jọ́ kejì kí olójú sì tó lajú, ó ti wà ní ọgbà ẹ̀wọ̀n Kirikiri. Láàárín ọjọ́ kan sí èkejì ní eléyìí ṣẹlẹ̀ o. Àmọ́ ní gbogbo ìgbà náà, Wàsíù Àyìndé tó kọ́kọ́ ṣe irú nǹkan báyìí wà níbi tó ti ń rìn kiri, tó ń gbádùn, tó sì ń lérí lójú àwọn tí wọ́n bá súnmọ́ pé kò sí èèyàn tó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí Wàsíù Àyìndé tí yóò mú jẹ. Ní báyìí ó hàn pé ọ̀rọ̀ ọkùnrin náà ṣẹ o, nítorí àwọn tí wọ́n ń bú, àwọn tí wọ́n ń sọ pé ohun tó ṣe kò dáa, bó sì tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń wí, àwọn náà ni wọ́n padà wá bẹ́ẹ̀ yìí, nítorí ọ̀rọ̀ wọn kò yàtọ̀ sí ẹ̀bẹ̀ rárá. Àbí nígbà tí èèyàn ṣe ohun tí ò dáa, tí ẹ bú u lónìí, tí ẹ ní ẹ ó bá a wí, tó sì di ọjọ́ kejì tí ẹ ní kó wáá joyè. Ambassadọ̀ ni Wàsíù Àyìndé fún iléeṣẹ́ ìjọba àpapọ̀ báyìí, nítorí pé ó dá aeroplane dúró pé kò gbọ́dọ̀ lọ. Ohun tó sì ń dùn ọ̀pọ̀ èèyàn tí wọ́n fi ń sọ̀rọ̀ síjọba nìyẹn. Ọmọkùnrin kan tí wọ́n ń pè ní Isaac Fáyọ̀ṣe, àbúrò Ayọ̀délé Fáyọ̀ṣe tí í ṣe gómìnà Èkìtì tẹ́lẹ̀, ní kò sí bí irú eléyìí yóò ṣe máa lọ ní orílẹ̀-èdè kan tí wọn yóò ní ìdàgbàsókè níbẹ̀. Ó ní kì í ṣe pé Nàìjíríà ò lè lọ síbì kankan. Bóun ti wí làwọn míì náà ń wí, àwọn kan sì ń sọ pé àwọn ò rírú eléyìí rí rárá ni. Bẹ́ẹ̀ ni àwọn míì ń sọ pé kò sí ohun tí Nàìjíríà lè ṣe sí orúkọ rẹ̀ tó ń bàjẹ́ lẹ́yìn odi, nítorí irú àwọn ìwà báwọn yìí kò ní oríire kan tó lè mú bá Nàìjíríà ju kó túbọ̀ máa ba orúkọ orílẹ̀-èdè náà jẹ́ síwájú àti síwájú sí i lọ. Àwọn míì sọ pé pẹ̀lú ohun tí ìjọba Nàìjíríà ṣe fún Wàsíù Àyìndé olórin yìí, ẹlòmíì yóò jáde lọ́la tí yóò ṣe ohun tó ju ti ọkùnrin akọrin fújì náà lọ, tàbí kó tiẹ̀ jẹ́ òun gan ni yóò yọ ẹ̀ṣẹ́ gidi sí pílọ́ọ̀tì míì tí yóò sì kó ìgbájú ìgbámú irú èyí tí kẹ́ríkẹ́rí ń bá lòde fún un. Bẹ́ẹ̀ ni àwọn míì yóò jáde tí wọn yóò hùwà tójú ti ọmọbìnrin Kọ́ńfọ́ tó fa wàhálà nínú aeroplane Ibom lọ. Irú àwa bàálù yìí náà yóò sì tún jáde tí yóò sì pààyàn ní gbangba òde, torí gbogbo wọn yóò ti mọ̀ wípé ohun yòówù tí àwọn bá ṣe, tí àwọn bá ti mọ àwọn alágbára, àgàgà tí àwọn èèyàn àwọn bá mọ ààrẹ, gbogbo ohun tó kù kékeré ni. Èèyàn ló ń wojú, Ọlọ́run ló ń wo ọkàn. Àmọ́ ní Nàìjíríà ìjọba ló ń wojú, àwọn náà ni wọ́n ń wo ọkàn.
ohun tí wọ́n bá ṣe àṣegbé ni. Gbogbo ariwo tí àwọn ọmọ Nàìjíríà pa lórí ọ̀rọ̀ yìí, gbogbo ohun tí wọ́n ń pè ní ìdájọ́ òdodo tí wọ́n ń retí, kò sí èyí kan tó ṣẹlẹ̀ níbẹ̀. Wọ́n kàn fi ètè òkè lu ti ìsàlẹ̀ lásán ni. Wọ́n yín àgbàdo sẹ́yìn gbá nítorí ìjọba Nàìjíríà ti fi hàn wọ́n wàyí pé gbogbo ohun tí wọ́n ń sọ yẹn, gbogbo àwọn ariwo tí wọ́n ń pa wọ̀nyí kò dé etí àwọn. Ó dájú pé inú olórin fújì yìí yóò máa dùn báyìí ni o, tí yóò máa rẹ́rìn-ín, tí yóò sì máa pọ̀fọ̀ pé ẹnìkan kì í torí gbígbó ká pajá, wọn kì í torí kíkàn ká pàgbò, a kì í torí wérewère pòbúkọ. Ohun gbogbo tóun bá ṣe àṣegbé ni. Ọ̀rọ̀ náà sì ti dà bẹ́ẹ̀ lójú gbogbo ayé. Ṣùgbọ́n àwọn èèyàn ń sọ̀rọ̀ o, àwọn kan sì ń tẹnumọ́ pẹ̀lú ìbínú pé ojú gbogbo wa ló ṣe o nígbà tí ọmọdé pa eku tó ń dá a jẹ báyìí. Àwa náà wà níbẹ̀ o nígbà tí ọmọdé ń pa ẹja tó ń dá a jẹ. Àmọ́ ọjọ́ tó bá pa ọ̀ràn gùdùgbò kó má gbé wálé fẹ́nìkan o. Ṣùgbọ́n àwọn èèyàn ń sọ̀rọ̀ o, àwọn kan sì ń tẹnumọ́ pẹ̀lú ìbínú pé ojú gbogbo wa ló ṣe o nígbà tí ọmọdé pa eku tó ń dá a jẹ o. Àwa náà wà níbẹ̀ nígbà tí ọmọdé pa ẹyẹ tó ń dá a jẹ o. Àmọ́ ọjọ́ tó bá pa ọ̀ràn gùdùgbò kó má gbé wálé fẹ́nìkan o. Wọ́n ní ọmọ tí kò gbọ́n ìta ni wọ́n ti ń kọ́ ọ wálé. Lọ́jọ́ tí irú èyí bá ṣẹlẹ̀ lẹ́yìn odi, tí ìjìyà tó tó ìjìyà náà bá dé, kí ẹnikẹ́ni má béèrè ariwo pé lọ́ọ̀yà lòun tàbí pé òun yẹ̀bùyẹ̀bù ajìjàgbara kan o. Nítorí nígbà náà yóò hàn sí gbogbo ayé pé adìyẹ ìrànà kì í ṣe ohun àjẹgbé o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́kọ̀ òfurufú ilẹ̀ wa yìí wò pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ sí Wàsíù Àyìndé fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.